sí méjì tó wà ní sá. ẹ bá wa mú wa. Okay sir. 1000 ní fún ẹ fún wa costa ẹ fún wa ní costa biscuit. ẹ fún mi ní nǹkan tútù mẹ́yìn. Nǹkan tútù. Akújòkó. Ìròyìn ń gbọ́n. Abẹ́ ìròyìn o. Ẹ jọ sá, irú èwo lẹ ní ẹ fẹ́? Ó kẹ́ ní tì. Kọ́ tó ṣe lẹ́yìn. Má dàbí ló ń jà ní ọmọ ọmọ ẹ. Kọ́ọ̀kì ló wá sá. Bẹ́ẹ̀ ni sá. Jẹ́ fún aṣèjì. Ẹ fún aṣèjì. Ẹ fún mi lọ́wọ́. A ti fún yín 1000, ìlú fún yín 1000. Ẹ fún mi lọ́wọ́. Wà pẹ́, olúwa pẹ́. Omi, mo ti fún yín lówó 1000 mo mú jẹ́ bí yìí. 1000. Mi ìgbowó lọ́wọ́ yìí bí ẹni mo ṣe gómìnà fún yín ní bọ̀dá yìí wọlé mo lè sáré lọ́wọ́. Màmá, ó fún yín ní 1000 odidi àti 60 naira odidi. Ẹ wo bí tẹ́ bá fi sí ìfẹ́ mọ̀. Ẹ wà kú mi. Ọkú, àbí ẹ bá mi rí 1000. 1000 ní sá. Uncle, ṣé mo ní kẹ́kọ̀ọ́ tó wọ́n ibẹ̀ kan tó fi ṣe change yìí? O lè ní tó bá jẹ́ pé àwọn ọmọ kéékèèké náà ló wá nípa ẹ̀ ṣe máa ń dá wọn lọ́nà jù. Ẹ bá mi kówó tẹ kó ní bíbá. Gbogbo ará àdúgbò ẹ̀gbọ́n mi o. Ó lè gbogbo ará àdúgbò. Wọ́n ti jẹ́wọ́ bíbá yìí o. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ máa bọ̀ ẹ máa wá jà fún mi. O lè ní wọ̀n. Mo tajà fún wọn ni mo wá change ta kí n tó ní oṣù bẹ̀rẹ̀ owó o. Lábẹ́tẹ̀ mi. Wọ́n ló ń jẹ lọ́wọ́ mi ni mo wá change kí n tó ní oṣù bẹ̀rẹ̀ owó o. Ẹ ní ogun ayé o. Abáàgì gangan ni. Abáàgì aṣọ ẹni mo ti kẹ́rù ẹ̀bọ̀n síta. Bàbá náà kí ló dé fi kẹ́rù mi síta? Tó láti jọ́ yìí tó jẹ mí lówó ọdún 2. Ó ní kí ló ṣe? Òun sùn kalẹ̀ sínú ilé mbẹ̀, òun sùn òun jí. Ó ní kí ló ṣe ọdún odidi ọdún 2 tó jẹ mí. Bàbá kíkẹ́ ẹ ti lẹ̀kùn pa ẹ̀wọ̀ ẹjọ́ nítorí ìfẹ́ náà bẹ̀yìn. Ẹ̀wọ̀ àtàrò mo ti wáṣẹ́ lọ. Kọ́nà ṣàdùn ní Nàìjíríà yẹn kò síṣẹ́ o. Iṣẹ́ láwọn tó ní wọn ò mọ iṣẹ́. O ti wáṣẹ́ lọ káàkiri mo lọ wáṣẹ́ gbà. O kọjá ságége lójú irin láyége àwọn ẹgbẹ́ ń ta bí ọ̀tà wọ́n ń ta bisikíìtì obìnrin bìnrin o mọ ẹ tó ń pa wọlé lójú irin láyége lọ́wọ́ ọwọ́ à ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri inú sáìtì wa ni o ti wáṣẹ́ lọ iṣẹ́ kí ló wá lọ. Bàbá ẹjọ́ tó lọ
ẹ má tilẹ̀kùn ẹ bá má ti ẹ̀wù iṣẹ́ náà mo wà látara òkú síṣẹ́ ń ta ẹjọ́. má bẹ̀ mí wọ́n kì í sọ ẹran mẹ́ran kíkan lù kan pa o. ẹjọ́ tó ẹ̀wù àtàrọ̀ mo ti rìn káàkiri kò síṣẹ́ ẹ̀. iṣẹ́ wo ni o sí iṣẹ́ wà lójú rin láyé gé táwọn ẹgbẹ́ ń ta pure water tó ń ta bisikíìtì obìnrin bìnrin ó wà láyé gé mẹ́ẹ̀ tó ń ta bisikíìtì tó ń kiri pure water lójú rin bẹ̀ láyé gé ọwọ́ ní kò síṣẹ́ iṣẹ́ yóò ní o sí òórìn káàkiri ní gbòòrò nù sẹ́ẹ̀tì bí o kóra yín káàkiri pẹ̀lú àwọn ọmọ tó ń gbé ṣòkòtò sí bẹ̀rẹ̀ ẹ̀dìyẹn ọwọ́ ní kò síṣẹ́ kẹ́rù ẹ kó máa lọ mo ti tilẹ̀kùn yàrá ẹ pa o. mo ti tilẹ̀kùn ẹ. bó tẹ̀ ló sẹ̀kùn ẹ̀ tiẹ̀ fún mi kí tẹ̀ fi wá àárín ìgbìmọ̀ 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 máa kẹ́rù sí kí wọ́n máa kẹ́rù káàkiri ìsìn ìgbìmọ̀ kan máa pín in. kí n tún fún ẹ lọ́sẹ̀ kan kún ọdún méjì tó jẹ ọ̀sẹ̀ kan kọ́ ọ̀sẹ̀ 25 ló bá pè é. bàbá nígbà tí bá lọ sójú orin nísìnyí tí o bá tiẹ̀ lọ ṣiṣẹ́ lójú orin èyí ló fẹ́ pa wálé ojú ajé ti síbí báyìí èyí ló máa tó kù. mo sọ́ọ̀rì pé èmi ti kẹ́rù ẹ bọ́ta mo ti tilẹ̀kùn yàrá ẹ pa tó bá wọn kẹ́rù. tí o lè tẹ̀ ní wọ́n ti wà lójú orin kan tí o lè ta pé ebi ẹgbẹ́ yóò lè ta bá jùmọ̀ lójú ojú ajé ti síbí. àbúrò. bẹ̀rẹ̀ ká báyìí. máa bọ̀. mo jáde. mo jáde ní bẹ̀rẹ̀. wo àbúrò mo ní pẹ́lẹ̀ kékeré fún ẹ mo ṣe wá rí. ṣé kò sí o. wo àbúrò mo ní little problem kan ní ìjọba fún ẹ láńlọ́ọ̀dù wá ti gbé mi dà ó ní mo jẹ́wọ́ ilé ìtọ́ dẹ̀ mo lè jẹ́wọ́ àti bẹ́ẹ̀ ọdún mẹ́sàn-án péré ni mo jẹ́. ẹ fẹ́ dá padà sábúlì ní bọ̀dà. àbúrò kí ló ń sọ wọn lẹ́sàmọ̀ kan tó ń lọ ń gbà kó sówó. ok kí ló wá ṣẹlẹ̀ báyìí. kò ṣe ṣọpọ̀ ọmọ ìyá ọmọ àbájọ ní wá ohun tí mo tẹ̀ bá ní pé wọ́n tẹ̀lé gbàgbé láyé mo tẹ̀ kí tẹ̀ wà lọ́dẹ fúngbà díẹ̀ títí màá fi gbogbo ilé mi gbogbo ẹrù mi wà ń ta bẹ́ẹ̀ o mo ṣàkàtẹ̀ fílẹ̀ ń bẹ̀ pé tí bá sọ̀tà ara mi àwọn ọ̀sùn máa kù. bọ́dà ìyẹn máa le báyìí o torí ká ní ìdá ìyá àná lẹ wá ni ẹ bá pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa lẹ. ìyẹn kí ni pásítọ̀ yín sọ. wọ́n wá bá mi wọ́n ní mi gbọ́dọ̀ gbẹ́ ní àlejò kọ̀ọ̀kan. olùpàṣọ yín burú ni sọ̀tọ̀ alẹ́ wàá gbàlejò bí irú àwọn ọmọ ìyá ló máa ń sọ. bẹ́ẹ̀ ni bọ́dà àlejò ní ìnà àjọ gbélé ìlànà. èmi wà lára àwọn anybody. kálá tí ó ń gbíbẹ̀ ní ẹ̀kí ṣàlejò bọ́ àjọ gbíbẹ̀. ọ̀bọ̀ kú nìyẹn o ní wọ́n á ṣe báyìí wá ó dà kò sí wàhálà bá wà kọ̀ọ̀kan kí n máa lọ at least máa fi wọ ọ̀kadà. bọ́dà ṣe bẹ́ẹ̀ ìlà àkọ́bí ilé ilé yẹ kẹ́ máa fún àwa ó yẹ kẹ́ tún máa gbà lọ́wọ́ tiwa ó yẹ kẹ́ máa fún àwa tó bí mo dẹ̀ ṣe wà yìí tátà fún yan kò sí lọ́ọ̀nù mo ti wà yìí ẹ ti bọ̀. ìyá o serious o. mi o. ok àwọn máa rí aṣọ ok so bá mi kí àwọn tẹjọ ń gbélé tó wá dé. ó dàbọ̀ bọ́dà. ìgbà tí mo rí ọmọ ẹ tí mo ní kọ́ bá ń páàkì ọ̀hún ó dẹ̀ ń disturb ó ń dọ̀tí wọn ní kí n páàkì ẹ̀ láti àárín ó dàbí olùwádà ó ṣí ọmọdé ẹ̀ sọ̀rọ̀. ṣọ́ọ̀ṣì. mo ní two problem ní lánàá ló lé mi jáde. lánàá ló dé ṣé ẹ bá wọn jà ní. owó kékeré kan mo jẹ́ torí ẹ̀ kàdí borí owó ilé oṣù ọdún mẹ́sàn-án. ẹ jẹ́ owó ilé ọdún mẹ́sàn-án lẹ́nu tẹ̀yìn náà ẹ máa gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹyẹ. ẹ bẹ̀ wọ́n ẹni bá. kí ni mo ṣe fún yín. mo rò pé bóyá tó má lè rí bí nǹkan manage lọ́dọ̀ títí tí at least tí màá fi rí owó gádà gbà wọn gbà bòmí. ẹ lè rí kí ló dé. ẹ̀yin náà mọ̀ pé gbogbo onú lẹ́nu àwọn èèyàn ti ń gbé kódà àti èmi àtàwọn ọmọ mi kan yàrá gan kò bá wa. kò sáyé àbí no wàá dẹ̀ sọ fún ìyàwó ẹ pé ẹ̀gbọ́n ẹ ló dé so wọn á pàṣẹ sẹ́gbọ̀n pété pàṣẹ ìgbà máa manage. ẹ dùn ṣe bí àkọ́bí mi inú ilé ẹbí wa yìí ni ẹ̀yin kí n wá ní kí ìyàwó mi kó páàkì sẹ́gbẹ̀ kan etí wo ní bá ní gbọ́. mo lọ àdàbà. ẹ náà ìgbóni dáni sí làgbé yàrá ibi tábà ìdàmà náà la máa lọ.
bó ṣe jẹ́ nìyẹn. Ó ga ọ ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí gbogbo àlá tó sọ pé ó láì arákùnrin ogun àwọn ẹ̀mí òkùnkùn ni tó le tó kọjá Ọlọ́run agbára Ọlọ́run á ṣẹ nípa àdúrà ogun yẹn á ṣẹ. àdúgbò ìgbà wo ni a máa bẹ̀rẹ̀ àdúrà yẹn báyìí. tó bá ń pẹ́ kì í yá mọ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pàápàá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àdúrà yẹn lọ́la tá a bá ti bẹ̀rẹ̀ àdúrà yìí lọ́la tí ẹ sì ní ìgbàgbọ́ ní gbogbo ní ṣíṣe fọ́lọ́run gbogbo ayé yẹn á ṣẹ. ẹ ṣe. ògo ni fún bàbá àti fún ọmọ àti fún olúwa tó rẹ̀ mímọ́ yóò tó láti kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. tí olú ọlọ́run wá ní àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo tó tẹ̀lé sínú rẹ̀ nítorí tó fi ìrẹsẹ̀ lórí òkú ó sì gbẹ̀ka lórí àwọn òṣìṣẹ́ omi. ta ni ó borí òkè olúwa lọ tàbí ta ni ó sọ níbi mímọ́ rẹ̀ ẹ̀ tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹ̀ tí kò gbé ọkọ rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run gbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ṣe àfẹ́rẹ́ ọlọ́run Jacob ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé jẹ́ ọba ògo jáàjì ọba kó sọ̀kalẹ̀ kó wá wọnú ilé mímọ́ ìwà táyé ọba ògo yìí olúwa tí ó le tí ó sì lágbára olúwa tí ó lágbára lé ogun òun náà lé ọba ògo ayé gbé orí yín sókè gbogbo ẹ̀yin ẹ̀mí ìdíwọ́ ẹ̀mí ìdènà ẹ̀mí àránsí ẹ̀mí àṣàsí ẹ̀mí òkùnkùn ká gbé yín sókè pátá kí ọba ògo jáàjì òun sọ̀kalẹ̀ kó wá wọnú agbo yìí wá táyé ọba ògo yìí olúwa tí ó le tí ó sì lágbára òun náà lé ọba ògo ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run gbogbo kẹta síbi ayọ̀ ní ogun ayé mi ẹ̀ lọ́wọ́ àbígbà o alágbára láyé ó yá ẹgbẹ́ jẹ́ ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá mi àti ọmọ mi gbàdúrà fún ìwà arákùnrin lónìí ogun ayé ẹ kó di ìtẹ̀mọ́lẹ̀ olú ayé kó gun ayé ẹ kó ṣiṣẹ́ wọlé aṣọ ogun ayé ẹ ní àṣìṣe wọlé ní orúkọ Jésù kó má tún ní ogun náà mọ́ ìyanu ìṣẹ̀lẹ̀ nínú ayé ẹ kálí láyọ̀ kálí yìnyín ológun ní orúkọ Jésù Kristi Olúwa wa. arákùnrin ní Ọlọ́run lógo náà torí mo ṣe ń gba àdúrà lọ mo ní kí ogun ayé ẹ ó ti ṣẹ́ láṣẹ wọlé ọlọ́run ti ṣe ogun ayé ẹ fún ẹ ó ti ṣẹ́ ní àṣẹ wọlé ṣùgbọ́n ìjọ lè ṣe wọn kọ́kọ́ lọ. wàá lè ṣe é ó máa wà ní àyíká fún odidi ọjọ́ méje pẹ̀lú àwẹ̀ àti àdúrà kí ogun ayé ẹ kó bá lè ṣẹ́ wọlé pátápátá. màá wà láyé tó bá jẹ́ pé ohun tó máa jẹ́ kó ogun ayé mi ó ṣẹ́ nìyí màá wà láyé. wàá lè ṣe àbí nítorí mo ṣe ń gbàdúrà lọ ni Ọlọ́run sọ fún mi wípé ó máa ṣe ìgbélé ọjọ́ méje pẹ̀lú àwẹ̀ àti àdúrà tó bá lè ṣe fún Ọlọ́run ogun ayé ẹ á ṣe láṣẹ wọlé ó sì tún ní rí ogun náà mọ́ ogun náà di ìfẹ́lẹ̀ fún ọ. kí ni mo ṣe ìwọ náà gbàdúrà jà àbí tó lè gbàdúrà fún pẹ̀lú mi ìwọ ni àbí oore ló ṣe ìwọ ti gbàgbé pé ẹni sọ tẹ́nì kò ṣe rí dandan ni kújọ ìlú tẹ́nì kò rí ìwọ la fàdájẹ gbọ́ àbí ìwọ mọ́mí ṣé o sì kí ló dé. sọ arákùnrin tó wà ní àgbàlá olúwa ńkọ́. àwọn ń bẹ láyè ká mọ́mí ṣé o sì. ó yá pẹ̀lú. ìyá àjọ
o máa lọ lé nísìn. lọ sílé. bí mo ṣe sùn yẹn mo lálàkọ sí Ọlọ́run sọ fún mi pé ogun ayé ẹ ó ti ṣẹ́. máa lọ sílé. àmọ́ ọjọ́ méje lẹ́ni mo máa lò ọjọ́ mẹ́ta mo sì lò ẹ̀jẹ̀ tí ní kí n máa lọ sílé. bó ṣe wọ Ọlọ́run ló máa ń ṣiṣẹ́ ẹ̀ ṣèbóhun ló ń ran oòrùn nígbà tó hùn òun ló ń rọ̀jò nígbà tó wù òun ló rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ so ó wù òun ló sọ pé kó lọ ọjọ́ méje láyìíká Ọlọ́run náà ló tún pàṣẹ ọ̀rọ̀ sínú ayé ẹ pé kó máa wá lọ lé lọ́jọ́ kẹta àbẹ́nìkan lọ́jọ́ kẹta. pé kí n máa lọ sílé. ẹ máa lọ sílé. ó dáa ẹ jẹ́ kí n gbálẹ̀ àyíká tán kí n tó máa lọ. fi sílẹ̀ máa lọ. kí n tún fi sílẹ̀. Bra Gabriel arákùnrin tó ń lọ yìí Olúwa pẹ̀lú mi àbí kí náà porúkọ ẹ̀ ìgbàkúgbà àsìkò kásìkò tó bá wá sórí ilẹ̀ yìí ẹni mi sílé tó bá wá sọ yìí pé òun fẹ́ dúró dè mí ẹ sọ fún wípé Olúwa ní ká má gba ẹ̀mí Ọlọ́run sọ pé ká má gba àlejò fún odidi oṣù 3 àtìgbà díẹ̀. ṣé ò sí nǹkan? kò sí nǹkan. máa lọ kò sí nǹkan. Mọ́mí ò wọ́n sílé. Wọ́n sílé. màá dúró dè wọ́n náà àyíká. Mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀ lè dúró ó ti tójọ́ 3 ẹ̀mí Ọlọ́run sọ pé a gbọ́dọ̀ gbàlejò fún bí oṣù 3 kó yàtọ̀ bá lè lé jù bẹ́ẹ̀ lọ pé a gbọ́dọ̀ gbàlejò. kí wọ́n gbàlejò. jí báyìí náà yìí pé kò sẹ́ni kankan ní àyíká. tọ́mọ̀ tí ẹni pé kíyèsí. kò sẹ́ni kankan bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbàlejò. ẹ máa lọ sá ẹ máa lọ ẹ ṣe gan sá. ẹni mo débi fún. a máa jíṣẹ́ náà wá ẹ ṣe ó dàbọ̀. Kéde kakọ mọ́ lónìí. Kí ló ti mọ́ mi? Kéde mọ́ lónìí.
wàhálà wà. ibo ló wá ti ń bọ̀. ẹ wo nǹkan tẹ́ fún mi tẹ́ ní kí ló fi wẹ̀ lódò. bàbá n ò rí wẹ̀. rí wẹ̀. rí wẹ̀ kẹ̀. ẹ wo bí mo ṣe lódò báyìí tí mo ṣàdúrà sí tán ǹjẹ́ kí bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀ báyìí wò mo tún lọ sí mi kí ní òun lu dẹ́gbẹ̀ ìwẹ̀ sí mi lára. máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ tó ní aláìsàn tó gbé wá kí n lọ jẹ́ ìwé fún tó fi pàdé mi ní àyín tí ò bá ṣe báwọn ni ò lè rí mi mọ́ dúpẹ́ àti pé jẹ́ kí wọ́n sọ kinní kan fún ọ sọ rí tá a bá ilé fi ṣiṣẹ́ òun fẹ́yàn tí ò rí wẹ̀ àti sórí rẹ̀ ọ̀dọ̀ owó elédùà. ẹjọ́ ẹ wo ẹ jẹ́ kí n tẹ̀lé yín lọlé kẹ́ ẹ fún mi ní mi màá lọ sódò mi màá lọ wẹ̀ mi nígbà ibi tí mo ti ẹjọ́ ń tu lọ́nà ọ̀hún. ọwọ́ àmọ̀kọ́ tó ṣe ọ tẹ̀lé mi lọlé wọ́n kàn ìrìn ayọ̀ rẹ nínú. bàbá ẹ wo bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. Pastor, so bí gbogbo ìrìn àjò ayé mi bó ṣe jẹ́ mo ṣàlàyé ẹ̀. Brother Pẹ̀lúmi, ẹ má gbégbà ọ̀nà tí ẹ gbégbà yẹn. Ọlọ́run ló ní ohun gbogbo. Ọlọ́run ló ní ẹ̀mí, ènìyàn ló ní ara. Bí ogun bá le, Ọlọ́run náà ni à ń gbé tọ̀. Kò yẹ kó di ohun tó yẹ pé ènìyàn fẹ́ gba ẹ̀mí ara ẹ̀. Ohun kan ṣoṣo tí ẹ need, òun ni ìgbàgbọ́. Torí Bíbélì sọ àríkà nínú ìwé mímọ́ wípé bí ìwọ bá ní ìgbàgbọ́ bí hóró mustadi, ìwọ yóò pa àṣẹ fún òkè yóò sì ṣídìí. Ìgbàgbọ́ yín kéré ni. Bíbélì sọ wípé ní ìgbàgbọ́ kí o sì jẹ́ kí ìgbàgbọ́ ẹ kó mú ẹ ní ara dá. Kò yẹ kí ẹ máa gbé ìgbésẹ̀ kí gbé ẹ tí ẹ lè gbé. Kò sí bí ogun náà ṣe lè tó, Ọlọ́run á ṣe ní àṣẹ wọlẹ̀. Sí ọ̀rọ̀ mi yé yín? Ọlọ́run nìkan ni kí ẹ gbẹ́kẹ̀lé. Brother Pẹ̀lúmi, ṣé níbi tí ẹ gbé dé yìí ẹ ní ìgbàgbọ́ yìí pé gbogbo ìṣòro yín ó sì ti pẹ̀tẹ́lẹ̀. Orí òkè tí ẹ wà yìí kò sẹ́ni tó gbé ìṣòro dé ibi báyìí tí Ọlọ́run ò ṣe. Ẹ má wàá wo ìṣòro ayé yín bí ìgbà tí òkè ò bá ga. Kẹ wá ní ìgbàgbọ́ yìí pé ìṣòro ayé yín ó sì ti pẹ̀tẹ́lẹ̀. Gbogbo á lè ṣiṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mọ́mì, nínú ìpàdé àdúrà tí a máa ṣe ní ọ̀la, mo fẹ́ kí Brother Pẹ̀lúmi kún pẹ̀lú wa nínú àṣàyàn àdúrà tí a fẹ́ ṣe. Brother Pẹ̀lúmi, ẹ wà nínú ìjọ kí ẹ máa fi ọkàn béèrè ohun tí ẹ bá fẹ́. Ó dá mi lójú pé ogun yín ò ṣẹ. So ní ọ̀la màá sọ fún àwọn evangelist tí wọ́n wà nínú ìjọ, a ó gbé àdúrà dìde, ogun yóò sì ṣẹ. Àánú ni mo béèrè, àánú Ọlọ́run sọ̀kalẹ̀, àánú tó ní iná nínú, àánú tó ní agbára ní inú. Ọlọ́run sọ pé èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún. Àdúrà! Yóò pa Jésù, ẹ̀ẹ́dì bá Olúwa, ọba tó ní pàṣẹ agbára, ọba tó ní àṣàánú fún wọn, ọba tó fi àánú bá ènìyàn gbé, ọba tó fi
ó wá di aládùúrà kíkankíkan báyìí. ẹ wo bàbá àdúrà mi máa di kíkankíkan kódà ó máa ju kíkankíkan lọ bẹ́ẹ̀ tí mi ò bá dẹ̀ ti gba èsì mi ò ní kúò lórí òkè tí mo wà yìí. kí ló wá lè tó bẹ́ẹ̀. bàbá ó lè jù bẹ́ẹ̀ lọ èyí náà wò ó. yóò dáa fún yín o mo ní wáyé tì ẹ ní sẹ́rí ibi awíládé yìí o ọ̀rọ̀ bù ṣe àmọ́ bàbá tí ì rí olórí torí olórí là forí fún ẹjẹ́ ní ìṣù díẹ̀ díẹ̀ gbọ̀n yín bẹ́ẹ̀ gbọ̀n yín bá dé mi rí nu. èmi náà tiẹ̀ ti ń rò tẹ́lẹ̀ pé kí n sọ fún yín kí n má bẹ̀ wá pé ká lóde wọn kàn ní torí tí wọn bá dé náà agídí náà máa kí wọlé bí fáànù yìí bò agídí orí kúkú wọn náà ní a máa lóde wọn ní bàbá. ṣé o ní bàtí bàbá olórí ẹbí kọ́kọ́ gbé ọ̀rọ̀ yìí inú mi máa dùn ún. so níbi tó láàdì ọ̀rọ̀ ẹ sí ò dára ẹgbẹ́ wo lòun retí kó dé ẹ̀kọ́ tó dé tó bá dé nígbà ní ìsìn díje ló máa fọwọ́ rárí náà máa fọwọ́ rẹsẹ̀ náà máa kí wọ́n sápò kí ló fẹ́ ṣe ẹ̀gbọ́ ẹja sọ ohun tá a ṣe. oríṣi ni wọn. so orí ni mo gbà nǹkan tó ní kàn fẹ́ sọ ní ìsìn ni pé ìwọ mọ̀ parí dáadáa ilé inú wọn tó lè parí ilé bàbá wa. tábà rí bíi 200,000 ó máa parí. just only 200,000 èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan máa fi 100,000 naira sílẹ̀. ṣé ẹ rí mi ẹ mọ̀ pé jù mí lọ èmi náà wá fi 50,000 lẹ̀. kò sí o ẹ wò yóò dáa fún yín o ẹ sì oríire o ẹ ní àlùbáríkà ẹ̀yin yóò wá nígbàgbé lọ́dún yín ẹ̀yin yóò nígbàgbé ẹ̀yin yóò nígbàgbé ẹ̀yin ṣe wá ní ẹsẹ̀ sọ́wọ́ 200 cash sáré ìyókù kọ́wọ́ ń pé mú ìjọ́nù. bàbá kò sí bàbá tún dúró pẹ́ mọ́ ẹ ti parí ìpàdé yìí irú ìpàdé dáadáa wọlé wá ṣe ṣé wọn ṣe ìpàdé mọ̀lẹ́bí lẹ́yìn àkọ́bí ìdílé ni àwọn ọmọ ẹ̀jẹ̀ ká tó pàdé ṣe tààrẹ bàbá ní bàbá ẹ̀yìn náà lè tó kò síbẹ̀ ṣé táwọn ọmọdé bá kẹ̀ ṣe pé ọmọdé kẹ́ tó máa ṣe bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n a lè tún pàdé ṣe nǹkan tí a pè yí fún tẹ́lẹ̀ ọ̀rọ̀ lórí ilé dájú wa ni so wà lẹ́ ti yanjú gbogbo ẹ̀ owó tí a fẹ́ ná sí ibi bá a fẹ́ ná 200,000 so ẹ̀yin tẹ́ wá jẹ́ Mr. Àkọ́bí èlò lẹ́rẹ́ fún wa nínú ẹ̀. 200,000 lẹ́fẹ̀ẹ́ ná owó yẹn kọ ọ̀rọ̀ dáadáa bó ṣe dáa tó ń ti ọ̀rọ̀ àdá ọ̀rọ̀ olùkọ́ tó máa rẹ̀ nìyẹn 200,000 ní bẹ́jẹ̀tì Nàìjíríà nìyẹn. how much is 200,000 naira? bọ̀dà 200 yẹn gan kọjá nǹkan tẹ̀lé ló sílẹ̀ fún wa. ó dáa owó yẹn pọ̀ o 200,000 èlò lẹ́fẹ̀ẹ́ fún wa nínú ẹ̀. ó dáa èmi gẹ́gẹ́ bí Àkọ́bí yẹn máa fún 10,000. yóò dá fún un. mo yin lọ iṣẹ́ rẹ̀ ṣe I try. ẹ̀ ń gbọ́ ni. no. àti bá pàdé àdì. ọ̀rẹ́ yóò lọ bàbá àwọn ẹ̀ ṣe sùúrù ṣé ẹ̀ pàtí ẹ̀ gbowó wà lóko ṣé wọ́n lè bẹ̀rẹ̀ sí bí kọ́nà wọn lọ. ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ so ọ̀rẹ́ tí bá lu sẹ̀kẹ̀rẹ̀ kò ní gbàgbúrà pé káàkó mọ́tò tó sàgbó gbàgbé kò sẹ̀kẹ̀rẹ̀ ẹ jẹ́ àgbógbó fúnlẹ̀ ní ò bá sí ọ̀rẹ́ kò sẹ́lágbára wọ́n wò ó ní tó jọni ló ti ní lójú nǹkan mi ń bẹ̀jẹ̀ yìí ó sì ti máa ń tu lójú wọ́n náà gbà wọ́n àbúrò rẹ̀ wọ́n ní tó ní káṣù ìwọ ní ẹsẹ̀ pàdé lẹ́yìn ẹ̀mẹ́ ó mọ̀ pé bàbá ní nǹkan àgbà èwe làárí. bàbá báwo ni kò tó bọ́. èmi fúnra àsọjá mi ló máa ń sú èmi náà. wọ́n ti mí ṣùgbọ́n ṣé lọ́ọ́ ṣe fẹ́ ṣùgbọ́n èèwọ̀ ni kí ni wọ́n ti pàdé lẹ́yìn mọ̀lẹ́bí ìta ni èèwọ̀ ni kí ni sórí ẹ̀ tó bá jẹ́ òní bá rí nítorí bẹ́ẹ̀ ṣe pàdé lẹ́yìn Àkọ́bí ẹ̀ ṣe pàdé ohun tó ní bá rí. wọ́n yóò yẹ ọ́ òkùnkùn bẹ́ẹ̀ gbọ́wọ́ ṣáláàtì ìyá rẹ̀ kà á dà fún mi màrí wọ́n kankan ṣáláàtì ìyá rẹ̀ kọ́ kà á dà fún ẹ̀mí.
pẹ̀lú mi ọmọ Adéníkẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè tó bí mi ohun tí à ń pè ní àkọ́bí ìpele mẹ́ta ló pín sí màá sì yan ìnànà mẹ́tẹ̀ẹ̀ta fún ọ. Ìnànà àkọ́kọ́ lélẹ̀ ọkùnrin àti obìnrin tí wọ́n rí ara wọn tí wọ́n sì gbà láti fẹ́ ara wọn tí wọ́n bí ọmọ tí wọn ò tí ì bí ọmọ rí ọmọ tí wọ́n bá bí àti akọ àti abo wọn àkọ́bí wọn ni. Àkọ́bí kejì rèé obìnrin tí ó ti bí ọmọ rí tó wá lọ́ọ́ fẹ́ ọkùnrin tí ò tí ì bímọ rí tó wá bí ọmọ fún un àkọ́bí ni èyí náà jẹ́ fún ọmọ ọkùnrin eléyìí tí ó bí fún. Èyí ni àkọ́bí kejì. Àkọ́bí kẹta lélẹ̀ obìnrin tí ò tí ì bímọ rí tó wá fẹ́ ọkùnrin tó ti bímọ rí tó ṣẹ̀ṣẹ̀ wá bí àkọ́bí tiẹ̀ ó jẹ́ àkọ́bí fún obìnrin yẹn kì í ṣe àkọ́bí ọkùnrin yẹn. Irú àwọn ènìyàn wo ni à ń pè ní àkọ́bí? Àwọn tí à ń pè ní àkọ́bí nínú ìdílé tí a bá mú ìyá tí a mú bàbá àkọ́bí ló ń kàn nínú ìdílé. Àti wípé ní ìgbàkigbà tí a bá fẹ́ ṣe ohunkóhun nínú ìdílé tí a ò rí ìyá tí a kò sì rí bàbá àkọ́bí là ń pè nítorí pé àkọ́bí òun ni onílé. Olúwa pẹ̀lú mi ọmọ Adéníkẹ́ ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ní ìgbà tí bàbá tàbí ìyá láti gbé ẹrù tí àwọn ìyá àti bàbá rẹ̀ tó fi sílẹ̀ nítorí pé òun ló wà ní ipò àkọ́bí. Kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan ṣó wá rí ẹni tí a ń pè ní àkọ́bí ó ní ẹrù púpọ̀ láti rù. Ó ní agbára púpọ̀ púpọ̀ nítorí pé ogun ẹ̀jẹ̀ ni ó sì kó ipa mẹ́ta nínú ogun ìyá àti ogun bàbá. Èyí ni pé àkọ́bí ti kó ìdá mẹ́ta nínú ogun ìyá àti bàbá. Olúwa pẹ̀lú mi ọmọ Adéníkẹ́ wò bóyá ohun tí mò ń sọ látẹ̀kùn tí yìí o mo fẹ́ mú ọ rin ìrìn àjò ẹ̀mí láti wá lọ wo àrà tí ogun tí a pè ní ogun tó ń ja àwọn àkọ́bí tó ti fi àwọn àkọ́bí dá lára kí o bá lè mọ̀ wípé àwọn àkọ́bí wọ́n nílò àdúrà lọ́pọ̀lọpọ̀ bóyá wò. ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ ẹ káàbọ̀ ẹ kú iṣẹ́ takuntakun wàyí ń bolẹ̀ wá bá ṣẹ́hùn dé. olúwa yìí o àjíṣẹ́ yìí a ti gba ògbó àkọ́bí àwọn ọmọ gan ẹ wò mí o
olúwa mi ṣùgbọ́n òkú tàwọn kan tọ́nà gidi táà sì lè rí tí wọ́n gbà ẹ má wo olúwa mi kò ṣe pé kò wù wọ́n láti gbà ọ́ nítorí wípé gbogbo ìgbà tá a bá dọ́dọ̀ wọn wọ́n jẹ́ ládùúrà ẹ̀wọ̀n mi wò ọkọ àtayá wọn ò dé kíyà tá a bá dé kíyà a ò lè rí bẹ́ẹ̀ ìdí nìyẹn olúwa mi káàtì kiri gbà. ẹ wò ó ète la máa lò fún wọn ète la máa lò láti pín àwọn méjèèjì níyà tí n bá ti pín wọn níyà àyà lè ṣí láti bá àwọn àkọ́bí wọn jà àbí láti gba ògo rẹ̀ ìlọ́yà. olórí burúkú olùṣẹ́ bọ́sẹ̀ni jẹ́ ẹni ẹgbẹ́ ẹni àdánù ọlọ́ni ó bàtẹ́ jẹ́ ọlọ́ni ó lọ́la jù ọdẹ o iná ayé. kò ní yíyọ. olórí ibú o ẹ ṣe èrè ẹni tí ó bàtẹ́ jẹ́ lọ́mọ máa kàkiri olórí ẹni ẹgbẹ́ ẹni ọkọ̀ olórí ibú ọmọ ìyá ẹ̀jẹ̀ o. ẹ gbà mí o. Mr. Kola, do it again. I want to do it. It does you. Kola, Mr. Kola. Kí ló ṣe báyìí náà? Ẹ̀yin nìkan náà ni all the time. Kí ló dé? Ẹ̀rọ gbọ́mọgọ̀. Ìdọ̀tí bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ṣé ìdíkọ́ lè ládùúgbò ni? Ibà ìwúyọ. Ibà ìwúyọ. Mr. Kola. Ẹni sọlẹ̀. Ibi sọlẹ̀. Ẹ wọ́n tún ṣe ẹ fọwọ́ múlẹ̀kùn. Ẹ wọ́n múlẹ̀kùn. mo fi yín lẹ̀ Mr. Kola mi fi yín lẹ̀ o. Ọ̀sẹ̀ ìjọba sọ. Kí ló ṣẹlẹ̀? Báwo ti ní gbogbo gbà yín nìkan all the time? Ó ti ní gbogbo gbà tí yín náà. Oníjẹ yín. Èmi ní every time free day. Sẹ́ẹ̀rí ara fún mi sí yín. Sí èmi. Nígbà tí jẹ́ pé gbogbo gbà tẹ́mi àti obìnrin mi bá ń jà, ẹ̀yin lẹ́yọjú. Nítorí tá ń dànù yàrá, sẹ́wọ̀n kọ́ yín lẹ́kẹ̀lẹ́kùn lẹ́yọjú. Nítorí tá jà lẹ́yìn kùlé, níbi títí fa bọ́, ẹ̀yin náà ni. Sẹ́wọ̀n kọ́ tó ní títà ṣẹlẹ̀ ní ilé ìyàgbẹ́ wa, sẹ́wọ̀n kọ́ yín náà lédè, kí lẹ wá dójú ọ̀dẹ̀. Mr. Kola. Just take it easy. Ọ̀rọ̀ ìkọ̀sí tó kẹ́ ìsìn mẹ́ kò sí ìsìn mẹ́ gbà náà. All right. Ẹni tó ṣẹlẹ̀ ni pé kí ló tún dé báyìí? Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kẹ́mi ò fún eléyìí dáadáa yìí lówó kó bá ń romi kó pọn mi kó fọṣọ mo ní ọ̀rọ̀ṣẹ́ nínú pọ́n márùn kó pọn mi kó sì bá ń fọ ṣé àmọ́ pọ́n ní kò mọ bàbá tó dé. ayárí ni bàbá sọ ló bá ní pọ́n márùn kéré ní ká yóò ká ọ̀rọ̀ṣẹ́ kó fọṣọ. You just listen to yourself. 10 naira. ẹyin Kó pọn mi kó ra ọṣẹ kó fọṣọ. a ní mo fún ní pọ́n márùn kó bá ọ̀rọ̀ṣẹ́ kó pọn mi kó fọṣọ. All right. For your information. Ṣé you get? Ṣé rí ìkùmọ̀ Bátúndé tí ẹ̀ ń torí ẹ̀fẹ̀ pààyàn sí yẹn? Wọ́n ti yẹ. Kí lẹ wí? Wọ́n ti postpone ìkùmọ̀ ẹ̀. Kí ni tí ẹ bá tẹ postpone? Sọ bóyá jẹ́ nìyẹn. Wọ́n yẹ. Wọ́n ti sùn. Torí kí ni? Ẹ fẹ́ torí pé ẹ fẹ́ jọ jẹ ráìsì ní ìkùmọ̀ ẹ fẹ́ pa ìyàwó lẹ́yìn. Ẹ máa pàdánù. Jẹ ni torí kò mọ mo ṣe mọ̀ sí ní pé àǹkárá ni kò fọ kó mọ̀mọ̀ fọ nǹkan mi. Ẹ bá ti ní fọlẹ́sì. Ẹ dákun gbogbo wọn yẹ sí. After 21 days. Ọlọ́run ò lè wo ọmọ yìí o. Ẹ bá ti ń lọ ẹ bẹ̀rẹ̀ kẹ́ mú ẹrù yín. Ọlọ́run mọ̀ ní wo ọmọ tán jẹ yìí. Kò fẹ́ ṣe ọ́ ni. Wọ́n ti jẹ kó mọ. Wọ́n yẹ. Abọ́lórí búrú Bátúndé tó bímọ ni. Wọ́n yẹ kó mọ. Kí wọ́n wá láti wọn ní wọ́n faṣọ fún. Wọ́n sì lẹ́yìn òwò àkàrà kò jẹsẹ̀ mú kí wọ́n lágbẹ́kẹ̀lé. Àbọ̀dí ẹ̀ burú ni kò fẹ́ yọ ni. Wọ́n yẹ kó mọ. Mo ní dá fún bàbá tó dé. Tó mú òró dáadáa tẹ́lẹ̀ kó tó kí obìnrin rẹ̀ mọ́lẹ̀ kó tó fún nínú mi. Èyí ṣe máa ń bímọ kó yẹ kó mọ̀ ṣé dandan lọ́mọ bíbí ni kò fẹ́ yọ ni. Ọbẹ̀ sórí bu ni. Àbọ̀rò pásá ṣiṣẹ́ ló mú mi tí wọ́n ṣe yẹ kó mọ̀. Wàhálà àwọn oṣù kọmọ̀ ṣe òun náà wọ́n ṣe tí wọ́n bá bí wọ́n dá ìwọ tẹ̀lé mi délé. Sọ lórí ibu ni ọ. Wọ́n máa bí ọ̀dà tẹ̀lé mi.
yóò tó nǹkan ṣe tó lọ kí obìnrin ẹ̀ mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni mo kọ́ yẹ kó mọ́ ni. mo ní kí n jẹ́ pé mo ní kọ́ yẹ kó mọ̀ mo máa ń lò ní kó mọ̀ tó wá bẹ́ẹ̀ lórí. àbí ráyọ̀ lọ́wọ́ sí ẹ̀wọ̀n wá yọ̀ yí pápá. orí mi o. kí ni gbogbo yẹn gan mo sọ fún ẹ gbogbo ìwà tó ń fún ní wákàtí ọ̀wọ̀ yìí ẹ̀rí máa jẹ́ lójú o. kíni kí ló ṣẹlẹ̀ jọ èmi kọ́ lọ́lọ́run tó ń ṣe ọmọ olówó orí mi ẹjọ́ tó lọ́lọ́run ẹjọ́ ọlọ́run máa ṣe very soon ẹjọ́. ọ̀dà ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe nígbà wo gan-an kí lọ́run gbọ́ wò. ó máa ṣe nínú oṣù yìí nínú oṣù yìí. nínú láti bí ọdún 3 sí 4 sẹ́yìn nǹkan. ọlọ́run á ṣe lásìkò ọlọ́run á ṣe ẹjọ́ tó lọ́lọ́run ẹjọ́ ẹ má rú wa mi. ìwọ kí ni akọ ọbẹ pẹ lásán lásán yìí. báwo jẹ́ kí n sọ kí ni kò fẹ́ sórí tí n bá ti ń bọ́ síta báyìí tí mò ń bọ́ síta báyìí tí n bá fẹ́ fi padà sínú ilé jẹ́ kí n ti rí pé kú ọ náà gbé ẹrù ẹ báyìí kò bọ́ta kéèmí mọ̀ sí máa mú ẹlòmíì kéèmí padà wọlé bá. má ti ẹwọ́ ẹ̀kọ́ mi bí abẹ́rẹ́ ló jẹ́ fún mi ó gún mi lára. a ṣe bẹ́ẹ̀ ọlọ́run á ṣe ẹlẹ́rìí sùn ọlọ́run á ṣe ẹ má bínú ẹjọ́ tó lọ́lọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ń fọlọ́run bẹ̀ ọlọ́run á ṣe ẹlẹ́rìí sùn ọlọ́run á ṣe. ọlọ́run á ṣe á ṣe. gbọ́dọ̀jú ẹ wà báyìí máa jẹ́ kọkùnrin yìí kó change sí mi nínú ilé ọlọ́run tètè dá mi lóhùn nínú oṣù tí mo wà jẹ́ kí n mú oṣù yìí jẹ́ kí n mú jẹ́. báwo ló ṣe máa bè lọ́ọ̀ mi pé ta làwọn. ọkọ mi ni náà ẹ dúró báyìí báwo ló ṣe jẹ́. ẹ ó dáa for your information tó o sanwó fún ìyàwó ẹ ni ìyálé ẹ ni. ṣẹ́wọ̀n. ọkùnrin padà ṣe bẹ́ẹ̀ po ìwọ náà mo lójú ẹgbẹ́ wà tó ṣe mí nínú. ẹ̀yin máa fojú ìwọ ẹ̀. Hello, excuse me. Can I see? Say, go on. Sunday is my name. You're welcome. Ṣé mo lè mọ orúkọ ẹ? My name? No. No, why? What of your phone number? You meet me for the first time. Ẹ ń béèrè phone number. Ẹ ń béèrè orúkọ mi. Please, mo ní time, mo ní class. Excuse me. Hello.
inú mi ti ẹ̀dùn pé ó wá ń sàkó mi lé because láti ìgbà tí mo ti ń tẹ̀lé tí mo ti ń dá àwọn ẹ̀ ó fi taratara fún mi chance láti sọ̀rọ̀ báyìí inú mi dùn I'm very grateful. Kíkẹ́ ọwọ́ tí mo ṣe ń gbà ẹ́ sọ láti jọ ìlú mi Kíkẹ́ jọ fọkàn fún mi. Stop beating around the bush. Go straight to the point. Ṣorí ìgbà mo ṣe ń tẹnu mọ́ náà ni mo ṣe ń tẹnu mọ́. Ṣorí bómi ṣe pọ̀ tó ní campus. Mo rí bó yàtọ̀ láàrin wọn. Reason tí mo fi design láti choose ẹ̀ náà. Kíkẹ́, I really love you. Láti ìgbà tí mo ti pàdé ẹ̀ náà, mi ì lè sùn mi ì lè wọ́n. Tí máa ń jẹun wọ́n ni mo rí Kíkẹ́. Wọ́n ni mo rí tí máa ń sùn tí máa ń bí ẹ̀. Kíkẹ́, jọ fọkàn fún mi Kíkẹ́. Ọ̀rẹ́ yìí, ṣé o mọ̀ pé ìrìn àjò ogún ọdún, ṣé o mọ̀ pé jọ́kan náà ló ń bẹ̀rẹ̀? Túndé, ìwọ náà gbọ́ ọ̀kan tó ń sọ. Ọ̀rọ̀ ìfẹ́ ló kàn gbé kalẹ̀ gbàǹbẹ̀ yẹn. Túndé, it's not easy. It's not easy. Please give me time. Let me think about it. Fi ogun ọdún ìpìlẹ̀ rẹ̀ ọlọ́run má jẹ́ káyà rẹ̀ bọ́lá máa mọ̀ tá a fẹ́ jájà jọ mo fọlọ́run bẹ́ẹ̀ ó dàbí pé o understand ọ̀rọ̀ fẹ́ ni because ọ̀rọ̀ fẹ́ dàbí irúgbìn tá a sọ sórí ilé ọlọ́ràá ni tó bá ti balẹ̀ sórí ilé ọlọ́ràá bá ojoojúmọ́ ló máa dàgbà Kíkẹ́ ìfẹ́ ti balẹ̀ sórí ilé ọlọ́ràá ni ojoojúmọ́ báyìí ló ń dàgbà jọ fọkàn fún mi. Are you sure? Very sure. Wọ́n ti gbọ́. Ṣé bá rí mo ti gbọ́ yàtọ̀ sí mo ti gbọ́ because mi tí ìlú lójú ẹ̀kọ́ ti gbọ́ tó bá jẹ́ lóòótọ́ ló gbọ́ lọ́wọ́ rẹ̀. Rẹ̀ àgàgà ìbò ti gbọ́ lóòótọ́. Kí ló fọ́ ní sẹ́ ṣé ó yà á gbà? Ojú mi á bí ẹ. Èmi ló ṣe nǹkan tó tó báyìí fún. Wo Olúṣọlá, omijé ojú mi yìí lónìí, ó máa bí ẹ o. Má ṣe o, nítorí àìbímọ mi yìí náà. Ọgbà àwọn àkọ́bí o. Káàbọ̀, nítorí ìfẹ́ ọmọ àjú ni mo ṣe pè ọ́. Adéwálé ọmọ Dàpọ̀ sọ wípé ìfẹ́ ọmọ àjú ń ṣe òun, ó sì sọ pé kí n gba ẹ̀san fún òun. Torí náà ni mo ṣe pè ọ́. Olúwa mi, òun náà ló rán bí yìí. Wọnú ọmọ tuntun tí wọ́n fẹ́ bí. Bẹ́ẹ̀ ra èso ìwọ ní ká kó ìyàwó ẹ̀. Mo láìké wà pé mọ́mí èlò wà náírà àwọn iṣu ilé. Iṣu yẹn máa ju 900 naira lọ. Nítorí pé àpò ìfẹ́ yẹn náà máa pàṣẹ pẹ̀pẹ̀. Ìyàwó ẹ̀ wọ́n jà sọ̀rọ̀ kò sí nǹkan tó ń ṣe èso ọ̀dọ̀ wọn mo ti máa ra oògùn kan tí màá ra mọ́mí wa fẹ́ ra èso kí n tó kọ́kọ́ rà gbọ́dọ̀ kọ́ sọ fún yín náà mo mọ̀ pé tí n bá sọ fún yín náà tí mo kó kò sí nǹkan tẹ́ máa ṣe torí ẹ̀yin ni ìyá mi iṣu tí mo wá fẹ́ rà yìí ó dìgbà tí n bá dé láti sáìtì iṣẹ́ bí sọ pé tí mò ń ṣe wà fún yín. Wọ́n ti dà ṣùgbọ́n ẹ má jẹ́ kó pẹ́. ìjọba àmú ẹlẹ́lọ́wà kákó méjèèjì ìjọba bá ti dé máa fún àwọn ọ̀rẹ́ ní oúnjẹ tèmi jẹ́ o ṣàánú mi o ṣàánú ọ̀rọ̀ mi gbà mí tó rówó ni o. àwọn náà mọ̀ mi tó pẹ́.
méjì lẹ́fẹ̀ẹ́. tó bá ní òun pọ̀ jù tó bá ní kó tún má lọ bàjẹ́. ó jí bọ́ gbé. Hello Yétúndé olólùfẹ́ mi, ṣé o bá yẹn jà? Báwo ni school? Ó kárí. O nílò owó? Níjọ́ wo? Èló? Okay, 6,000. 2,000 ló wà lọ́wọ́ mi sìn. Tí n bá ti parí iṣẹ́ torí ibi iṣẹ́ ni mo wà, tí n bá ti parí iṣẹ́ màá wá 4,000 kún. Ó ti dà Fúnkẹ́ ń bọ̀ nílé. Kò burú, màá fi rán Fúnkẹ́ a lè kàn án lára. Káre. Kò tọ́pẹ́ àìdúgbò ara ẹni. Tí n bá tọ́jú rẹ̀ ta ni mo tún wá fẹ́ tọ́jú. Ó dàbọ̀, I love you. Wà lọ náà ni kí n tún wá fẹ́ ṣe torí ta ni mo fi ń ṣiṣẹ́. Ọ̀rẹ́ yín pè mí lórí fóònù tóun ní ìdúró kékeré kan. Bẹ́ẹ̀ni o. That's why mo fi wá bá yín lọ wálẹ̀ ń bọ̀ nílé torí ẹ̀ ló jẹ́ kí n wá bá yín mo rò pé kí n lọ sẹ́ndẹ̀ ṣàkáǹtẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ gẹ́tì. Èlé bóbi lówó. Bàbá mi bá sọ̀rọ̀ pé nǹkan tí mo rán lọ sí iléèwé ní kókó jùmọ̀ kó má kọ́kún ni kó ṣàánú mi o kó wo bí mo ṣe ń gba bírí sókè o tí mo fi ń tọ́jú rẹ o kò jù báyẹn lọ. Láyé mo jẹ́ ìyá ọ̀rẹ́ mi ó yẹ kẹ́yìn gan mọ̀ ó yẹ kẹ́ mọ ẹni tẹ́ ẹ ní ó yẹ kẹ́ máa ṣe iyèméjì náà ọ̀rẹ́ mi báwo tẹ̀ fẹ́ rìn ìrìnkùnrin ṣé mi gan rìn ìrìnkùnrin ẹ fọkàn yín balẹ̀ wọ́n máa lọ rò kúrò nílé o àṣerú ọmọ bẹ́ẹ̀. Inú mi dùn fún nǹkan tẹ́ sọ ẹ jẹ́ àjọ máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ síbi tí ẹ ṣe. Ṣe lọ́ba. Ọ̀rẹ́ mi mo ní kí n sáré fọ aṣọ yìí ó mọ̀ pé láyé àti ní ọ̀run aṣọ méjì ni mo ní mo rẹ̀ wò pé tí n bá ti fọ̀ tán tí n bá ti sa á tètè gbẹ màá fún dáadáa gbẹ màá wá máa lọ bí àwọn tó jẹ mí lówó. Ọ̀gá nǹkan tá à ń sọ fún iná nìyẹn àti sọ fún yín pé ẹ tètè ṣe ìyàwó kó má jẹ́ pé o gbé. ẹ tètè ṣe ìgbéyàwó ibo mo fẹ́ fi Yétúndé àfẹ́sọ́nà mi sí ó mọ̀ pé kó ti parí ilé ìwé rẹ̀. Àyẹ̀ ni pé o pariwo ní àárín ìlú yàrá. Kó ariwo àwọn ìpínlẹ̀ láriwo ìdèkàn tí wọ́n lọ. Yétúndé àfẹ́sọ́nà rẹ̀ ó ń ṣe ìyàwó báyìí o. Ọ̀rẹ́ tó bá ṣe pé àwàdà ni pàtì iṣẹ́ tíátà ló yẹ kó lọ́mọ ṣe. Kódà wọ́n ń sè wọ́n ń sọ níbẹ̀ ní ìsìn tí ò bá jọ lójú já àjọ débẹ̀. Níran kí ló dé? Kí ló ń ṣe? Kí ló ń ṣe? Níran.
wá rí báyìí. Dáṣà pẹ̀lú ayé nítorí wípé orí ọ̀fẹ́ ńlá òun rí gbà orí ọ̀fẹ́ tí ò wọ́pọ̀ ni o.
Escúchame. Deixa eu te... Oi, Nijeta. Te voy a hacer para tu musafa Nijeta. Money pay me como tabi. So, I'm friends me. Oh my God. And then people are going to manage to this. Anyway, não é problema. Te voy a hacer para tu musafa me para tu musco. Me para te época para o musco. Money pay como de que me não deu. Nem na show para. Ṣé ti school yẹn? Èmi kàn yíwọ́ náà ṣe rán mi ní at least what our friends for. So at least we should be our brother's keeper. So that's all. Ẹyin lè rò bẹ́ẹ̀. Àsìkò tí tó bá yàtọ̀ ṣe ìgbà náà. Anyway, mo dá pẹ̀lú mi. Check 5 naira baby so. Check what? 5 naira. 5. 5. 5 naira. Mo dá pẹ̀lú mi. Ẹ wọ́n ìgbà ìṣẹ́ rẹ̀. 5 what? 5 naira ló wà ní check. Mo dá pẹ̀lú mi. Mo dá pẹ̀lú mi.